ìpayín kéke a ò mọ̀ o. Irú igbó wo lèyí o a ò mọ̀ o. Tó má ṣe pé ẹ̀ṣẹ̀ àwọn òbí wa là ń fi jìyà àìmọ̀dí. Ọlọ́run dáríjì wá o a ò mọ̀ o. Ẹ dákun ẹ gbà mí o, ẹ bá mi wọ́n mọ̀ mí. Ẹ dákun ẹ gbà mí o, ẹ bá mi wọ́n mọ̀ mí. Ọmọ ẹni kú ó sàn jọmọ ẹni nù lọ. Ẹ dákun ẹ gbà mí, ẹ bá mi wọ́n mọ̀ mí. Ẹ bá mi wá o, ẹ bá mi wá o. Ọmọ ẹni kú sàn jọmọ ẹni sọnù lọ. Ẹ bá mi wá o, ẹ bá mi wá o. Ọmọ ẹni kú sàn jọmọ ẹni sọnù lọ. Yes, sir. Yes, sir. Daddy, ẹ wo but ẹsẹ̀ mi o. Owó tí mo sọ fún yín pé mo ní ìdí ẹ̀. 150,000 mo rí àlàtẹ̀ náà. Ṣé mo sọ fún yín pé 300,000 ni? Ó dẹ̀ ní nǹkan tí mo fẹ́ fi ṣe mo dẹ̀ sọ everything fún yín. Daddy. Báwo wà ló ṣe lẹ́kọ̀ọ́ máa ẹ̀ tó wà ọ̀sán? Lẹ́kọ̀ọ́ máa wà ọ̀sán. Ṣé òǹkẹ́ Ọmọ onígbèraga yẹn ìgbà tí mo wá rí nǹkan. Jẹ́ ká máa lọ bí ti wá jarí. nísìnyí nǹkan ṣẹlẹ̀? Òmù kan ò fi sórí ọmọ yẹn bó ṣe wà ní sọ pé nínú campus onìkan ló máa ṣe fífífì ní orí òfin ọ̀rọ̀kùnrin kankan lẹ́lọ́yìn rẹ̀. Ó kọ́ àwọn òfin tí bá kàn gbé súnmọ́. Mo mú ní máa tara bẹ̀ sí kí n tí máa máa sanwó skul. Lọ gbé súnmọ́. Tí máa lè fìyà kalẹ̀. Lọ gbé súnmọ́. Jẹ́ kí n lọ ààrẹ ló wà. Ọ̀bọ̀ ẹ̀ àánú ẹ̀ ò ṣe mí o. Mo àjọpọ̀ pẹ̀ láàárọ̀ ọ̀la yẹn kí n tètè rí ṣe ti gbọ́. Àárọ̀ ọ̀la 8:30 ẹ wá má jẹ́ kó pẹ́ o. Okay, ẹ ṣe ń sà but lágbára ògo Ọlọ́run ẹ máa jèrè mi. Ṣé rí gbogbo owó tẹ̀ ná lé mi lórí ẹ máa jọ rẹ̀ lágbára Ọlọ́run. Màá padà pè yín sà, mo fẹ́ sáré ṣe. Please, can I have your number? What for? Nothing. But baby, sori kí n má purọ́ tán. Sori láti irun orí ẹ̀dí kan ẹsẹ̀ ó set pa. O má jẹ́ kí n purọ́ o. O mọ̀ iná tọ̀ fọmọ́pọ̀nù campus náà máa ń kọjá. O mọ̀ bọ̀ nínú mo ti máa study wẹ̀ movement yẹn mo ti máa rẹ̀ mo rí pé o decent mo dẹ̀ rí pé ló ti jáde. O mọ̀ o èmi tó dẹ̀ ń wo iná bó ṣe ń wò mí ọmọ níbi níran dẹ̀ ni mí. Tèmi náà dẹ̀ ṣe kíni tó jẹ́ pé lè mo ti jáde. Mo wá wò pé bí mo ṣe jáde nílé níbi níran tí wọn náà dẹ̀ ṣe kíni tó jáde nílé níbi níran tí mi àtẹ̀tà bá ìjọ wà tá ìjọ ń fẹ́ra wa. O mọ̀ mo rò pé kíni yẹn ó máa wà okay mo love ẹ̀ gan mo fẹ́ kí mi àtẹ̀ka ìjọ wà ká ìjọ máa move mo love ẹ̀. Ó ní ọpọlọ kankan o. Imagine ṣé torí shit tó fẹ́ sọ yín sìn ló ṣe jẹ́ kí n cut tí mo receive. Ṣórí pórí ò pé rárá. Kó ṣe kúrò bíbá ìjọ bó bó ṣe rí orí rádaràda kí ló kó sí tínú ẹ̀ dùn àwọn aṣọ 50 naira rọ́bì ṣó jóná wù mí. Imagine ìdí ọtí mo bọ́ ìṣá riffraff. Daddy ẹ wò ó jàre ẹ mo ṣẹ̀ṣẹ̀ mo bọ́ ìdí ọtí kan ló wá ń disturb mi bọ̀ mo ti mú. Kí ló tó jẹ́? Ṣé ìbínú pé mo pẹ́? Ẹ má bínú rárá because mo ti rí pé ẹ ti máa expect mi látàrọ̀ ẹ tí ní Mr. Gani ọ̀gá Yorùbá látàrọ̀. Sáré nǹkan tó ṣẹlẹ̀ ní pé èmi àti àwọn ọ̀gá mi tó jù mí lọ a ní àwọn discussion kékeré kan ní ọ́fíìsì wọn. Mo wá wò pé mi ní fẹ́ kẹ́ ní carry over pẹ̀lú iṣẹ́ mi kí n tètè wá fún àwọn lẹ́jọ̀ kékeré kan. Ifá Kórèdé. Wá kí ni bọ́ọ̀lù fún mi. Ṣé rí ní ọ̀sán òní
Yes, sir. Nígbà alákòókò rárá. Ṣé rí lẹ́kṣọ̀ kékeré tí máa fún yín lórí ọ̀rọ̀ ìtàn ilẹ̀ Yorùbá ni. Àwọn òòṣà ńláńlá tá a ní. Àkọlé iṣẹ́ wa òòṣà ilẹ̀ wa. Ǹjẹ́ ta ló lè sọ nípa àwọn òòṣà ńláńlá tá a ní ní ilẹ̀ Yorùbá ìfún mi? Ta ló mọ̀ lóyún? Nobody knows. Nobody knows. Kò sẹ́ni tó mọ̀. Ọ̀pá mi. Ẹgbẹ́ ní oṣù. Jọ̀ọ́ sọ fún mi kí ló mọ̀ nípa ìtàn Ọya àti pé ta ni ọkọ ẹ̀? Ṣé ìyàwó Olódùmarè? Stupid person. Ìyàwó Olódùmarè kọ ìyàwó Èṣù ni. Alájà Sákìrà sọ nǹkan tó mọ̀ nípa Ifá fún mi. Ọ̀gá kò yé mi ò mọ̀ sá. Sit down. You see? That's all. Gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ pẹ̀lú wa nílẹ̀ Yorùbá ẹnu. Gbogbo nǹkan tí Elédùmarè kó lé wa lọ́wọ́ tó jẹ́ tiwa àti ìdánù tán. Because of nǹkan mi. Gbogbo àwọn pípù yìí Ọlọ́run ló rán sí wa pé ká máa sìn wọ́n. Wọ́n jẹ́ bí olùjíṣẹ́ fún òun. You see? Àwọn ọmọ wa ò gbọ́n kankan pa ìtàn ilẹ̀ wa mọ́. Number 34. Stand up. Jọ kí ni nǹkan tó mọ̀ nípa ìtàn Èṣù láàlú fún mi wọ̀ yú? Èṣù láàlú ó jẹ́ ọkùnrin tó jẹ́ pé tí aburú bá fẹ́ ṣẹlẹ̀ tẹ́ bá fún ní oúnjẹ rẹ̀ kó máa lè fẹ́ dàrú yíyan fún yàn. Èṣù láàlú sì ni ó jẹ́ pé ẹni tí èèyàn máa rò pé ẹni tó mọ̀ ṣàbùrú fún yàn nìgbọ̀n tó jẹ́ pé olóore ni àwọn. Tẹ́ bá wo this boy, ẹ mọ̀ pé àwọn bàbá yìí jẹ́ èèyàn kan tí ó jẹ́ ẹni tó mọ ìtàn Yorùbá wọ́n dẹ̀ ń jẹ́ kó yé e. Òótọ́ kìí ṣe kó fi taratara gbà púpọ̀ ṣùgbọ́n ó mọ̀ nípa ẹ̀. Àwa jẹ́ kó yé yín. Àwọn mi ò ní fẹ́ kí ẹ ní problem pẹ̀lú mi nígbà tí ẹ bá fẹ́ ṣe exam because ẹ fẹ́ sàmú àti bọ̀. Mo wá fẹ́ ṣe àwọn oore kan fún yín. Sẹ́ńdẹ̀ ṣe wáyé. Yóò kí ló ṣe tó ń náwó sókè kí ló fẹ́ what do you say? Ẹsẹlẹsà ṣe nílùú wa nílùú bàbá mi odò kan bẹ tá a máa ń bọ tẹ́gbẹ́ ní erinlẹ̀ ẹ̀yẹ ní ìlú wa lọ́wọ́ òrìṣà ló odò yẹn náà a máa ń bọ ẹ máa ń pe wúrẹ́ fọ́dà máa ń gbà kúta. Níta máa ń mọ̀ yín sí ọ̀rọ̀ ẹ̀ sí mọ̀ mi. Ẹ̀ sí mọ̀ mi. Níta mọ̀ sí náà. Máre ní àjàsóró ló yẹ kó pé erinlẹ̀. Sẹ́yìn mo ṣe wà yẹn, do you know meaning of Ògún? God of iron. Yes. God of iron. Sẹ́yìn Ògún lákàájá. Go and sit down there. Ìlà ni mo ń díyẹ̀ mọ́. Ìlà ló ti hàn ọlọ́mẹ́mú yẹn. Sẹ́yìn Ògún lákàájá tí mo sọ nípa rẹ̀ bí ẹ̀ bá jí nǹkan tẹ wá wò pé ta ló ní nǹkan tí wọ́n ní náà pé bí kọ́ ni wọ́n jì tí wọ́n bá mú àkùkọ díẹ̀ tí wọ́n pa sórí Ògún àbí kankan tí wọ́n sọ fún Ògún pé kó tó jẹ́ mẹ́ta ẹni tó jì kẹ́ àwọn fẹ́ kó fojú ẹ̀ nílé Ògún á ṣe kíni á ṣe yànnà àwọn tó jẹ́ báwọn tó máa ń lásìlẹ̀ntì yẹn táwọn máa písì sínú ẹ̀ ẹni tó dàbí Ògún ti wà lẹ̀ ṣẹ́ni bá ní àwọn òṣàtọ̀ lágbára lù wa yes mo máa ṣe mẹ́fọ̀ kan fún yín sẹ́mu pé ẹ sáàmù wa ti wà ń lẹ̀ mi lè rẹ́kẹ́ ní kárí owó àwọn owó yín kó tó next month lẹ́sẹ̀ wáyé sára àwọn òkú tí mo sọ yìí Ṣàngó Ọya Èṣù gbogbo wọn ẹ lọ witness ẹ lọ fojú rí à ń lọ sí excursion.
o fẹ́ gbowó Ọlọ́run sì ń ṣe mò ń rówó ọ̀hún fún ọ sáàmù òwe gbẹ́kẹ́gbẹ́ sì má lọ bùyàn lóyún tó bá èdè fún yàn lóyún pẹ́rẹ́ ọ̀nà léwe mọ́ lu o léwe rẹ̀ dúró nù kó o sì rántí ọmọ ẹni tó ń ṣe àbó ògbádùn mi rántí ọmọ ẹni tó ń ṣe o òun ní ọlọ́jà o wọ́n ṣètò ní pípẹ́ mo lóògùn ọmọ ajá kiri léèwé wọ́n jà o ẹjọ́ lògùn rò o ẹjọ́ là ń bóògùn rò àbó ògbádùn mi tó gbogbo ọ̀wọ̀ tí ń bẹ lára rẹ fún ara rẹ ni tó bá ṣe rí ìhùn tó bá rí ìyá rẹ lóògùn tó lọ ṣẹgbẹ́ òkùnkùn wọ́n pè wọ́n mọ́ rí. gbogbo ṣe pọ̀ tí mo máa ń lò ó kàn jẹ́ pé àwọn handouts àti ẹ̀mọ̀ a máa ní àwọn ọ̀nà tuntun kan láwa sí school. ọjà handouts náà lẹ̀ mọ́ ń parọ́ mọ́ ó ti dá báwọn wọ́n kú bí o bàbá ilé fún yàn lóyún pẹ́rẹ́ iléèwé rẹ̀ dúró nù. ó dà máa ń lò. ọjà ọmọ náà ṣùgbọ́n. máa pa àwọn yìí next week. ọjà ọmọ oníkòyí gbéra lè ojú ogun tó lọ àròdè wálé oníkòyí ò sí ní ogun ìwọ lọmọ gbẹlẹgbẹgbẹ gbẹjùgbẹgì òkè kọlà ńlẹ ní tìsí ọmọ ẹrù ọfà ilẹ̀ ó dàbọ̀ ó dáa ṣọ́kọ̀ wọ ọbàjọ́ gbé ọjọ́ gbé o ni wọ́n ti wọn gbé ní ìsìn òsì tọmọ tèmi gbé. ẹ pẹ̀lẹ́ mò ń gbọ́ yín o ń gbọ́ ọ̀rọ̀ tẹ́ ní ẹ fẹ́ bá mi sọ. ọ̀gá ń fún ọ̀rẹ́dì àwọn ọmọ Okay. ṣẹ́rí nípa excursion tí ẹ discuss pẹ̀lú wa ní last time tẹ́lá ń lọ. ṣẹ́rí mo ṣe ti lédè ni mọ́ ẹ̀mí dẹ̀ ni wọ́n ní kí n máa wá sí ọ̀dọ̀ àwọn ní throughout of this month láti wá béèrè owó kankan so that máa kó owó tá a máa fi lọ sí excursion yẹn tá a máa fi padà sá mo kàn wọ́n pé bí owó yẹn kíkan ọ̀gá kíkan dá sí méjì kí n fún yín kí n má lọ sí excursion. ọmọlúwàbí. ẹ sà ẹ mọ̀ pé mi ń ṣọmọlú yìí sà. Yes. So nǹkan tó ṣẹlẹ̀ ni pé wọ́n ní meeting kan tó fẹ́ ṣe ní ìlú wa ṣáìdẹ̀ mọ̀ pé ọmọ delta ni mí sà. So wọ́n dẹ̀ ní ó di dandan pé kí n wà ní ibẹ̀ so òun ni mo kàn ní kí n wá yìí sà. sọ fún pé o nílé. mi nílé lọ sà. pẹ̀lú excursion yẹn it's a simple question. ẹ ṣe sà. ó simple gan. ẹ̀ka tó kàn wá bẹ́ẹ̀ ni pé ṣé bí final year lẹ́wà. bẹ́ẹ̀ni sà bẹ́ẹ̀ni sà. tó bá dẹ̀ di ọdún tí mo kàn ní carry over ni irú àwọn tó jẹ́ junior yìí ẹlẹ́jọ wà nù class papọ̀ àbí. yes sà yín tí mo ń try àti sọ fún yín kan mo ò ní mo fẹ́ ní carry over àtọ̀ mo ò ní carry over yín tí mo ń try àti sọ fún yín ní sa ọ̀gá wípé irú owó tí màá fi lọ sí excursion yẹn tí màá fi padà ọ̀gá kíkan dá sí méjì kí n sì kó àfún yín kẹ́ẹ̀kan ná ọ̀gá. one give for Mr. Gani Ibrahim. àmì oníkẹ́ gba bribe ọ̀gá. Mr. Gani collect bribe. àtọ̀ mi oníkẹ́ gba bribe. Okay, if I no collect bribe you are go to excursion. sà ọlá pé meeting. I know you are go to excursion. If you go to excursion you go carry over. Pick one. Thank you. God bless you. Everybody get out. Sir. ẹ ṣe sà. Abẹ́rẹ́ àìrú owó mọ́tò tèmi fẹ́ nìyẹn adéjà sí méjì. Mr. Gani, How are you? Hi, sir. Ṣé wàá pa? Bọ́ọ̀lù everything. Mo tiẹ̀ ti rí kójú ẹ. Ọwọ́ afúnmi nìkan nìyẹn o. Dádì nǹkan àtàwọn ọmọ mi. Sà àlàáfíà náà wà. Pẹ̀lẹ́ ẹ sí òsì. Kò sí problem sir. Ẹ jọ̀ọ́ sà mo ní kí wọ́n á béèrè kankan lọ́wọ́ yín ni sà. Ṣé rí nípa excursion tẹ́ sọ pé à ń lọ yẹn sà. Mo mọ̀ pé ẹ máa fẹ́ kí gbogbo student wà nù bus kan náà ni. Ẹ dẹ̀ mọ̀ pé bus yẹn oríṣiríṣi saints ló máa jáde. Wọ́n máa irritate mi. Mo wá ní kí n béèrè lọ́wọ́ yín sà pé ṣé mo lè gbé private car mi lọ so that tí bus bá ń lọ wájú car mi á dẹ̀ máa bọ̀ lẹ́yìn sà. Oh my God. You are not gbé private jet. Yes. Èmi ò kò fẹ́ sọ pé private jet ló fẹ́ gbé. You cannot take it. Yes, you cannot take it private bicycle. Why? This bus, you will enter inside bus. If everybody next to you, go and collect perfume and put inside bus. Are you okay? Compatible? Okay. You want to dogba with our national. Why am I able to carry on? I know I'm able. No, impossibility can never be possible. Are you okay? Boss here, okay? Thank you. God bless you everywhere. God bless you. Me, give me. irú aṣọ orí ikú wo lọ́wọ́ yìí ẹ máa gbà mí irú aṣọ wo lọ́wọ́ yìí dúró njó ò ti mọ̀ mí sórí kí n máa wọ aṣọ òwò àbámọ̀ pé òwò lọ́wọ́ yìí ẹ̀wù ẹ̀dá wọ́n dé sùkú yìí kólùkọ́ yín máa kọ́ yín níwèé kan ẹ má jẹ́ ọ̀fọ̀kàn sí nítorí pé kí lẹ́ni kí n
ṣé mọ gbogbo kan tí mo kọ́ lẹ̀ kọ́ máa fojú. mo lọ́rọ̀ kan tí mo fẹ́ bí máa ń. ṣé ohun tí mò ń sọ yẹn kò lésìn. wọ́n ní ẹ má bínú mo ti gbọ́ máa change. níjọ́ ọmọ bá wá ka yín mọ́ sùkú yín òwò àti ọ̀gá olórí burúkú tóun náà gbà fún yín láti máa rìn hóhò ọ̀dà kò bó. Mami nípa ọ̀rọ̀ ẹ̀rọ táwọn sọ̀rọ̀ níjú ìwé náà parí. Mami ọ̀rọ̀ ẹ̀mú ìṣú fẹ́ bèrè. Mami ṣé ọ̀rọ̀ yìí wọ́n ní tíyẹn bá fi para ẹni tó ti ń kú lọ tó bá fi para wọ́n lẹ́nu yìí ò ní kú mọ́. Kò sí àwọn tó lọ ṣe ẹnìyẹn tó máa fi ẹ̀rọ yẹn rárá wọ́n ní ara ẹnìyẹn máa balẹ̀. Ó lè ṣe é gbé o wọ́n lè fi gbé ṣùgbọ́n ṣé wọ́n fẹ́ jí òòṣà gbé ni. Kí wàá ní irú béèrè rádaràdà tó ń béèrè. Èmi béèrè ṣọ́ra rẹ pẹ̀lẹ́pẹ̀lẹ́ rẹ pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó ẹ lọ́wọ́ o. ẹ̀sìkọ́sọ̀ tẹ́ ń lọ ẹ̀ má ṣàrájú ká o dákun ṣàánú mi tó ọmọ pé wọn nìkan náà ló kù kò sí wájú kò sí lẹ́yìn ní tí a bá ní kó o ṣe ni kó o ṣe ní tí a bá ní kẹ́ ẹ má ṣe má gbọ́wọ́ lé o má gbọ́wọ́ lé o dákun torí Ọlọ́run ṣàánú mi o ọgbọ́. dáàdì ṣẹ̀rẹ̀ mi náà wá promise yìí pé tí n bá ti dé láti excursion màá kọ́kọ́ wá kí iná pé dáàdì mo ti dé kẹlẹ̀ wọ́n pé mo ti dé. ọ̀dà bẹ́ẹ̀ ni èmi gan-an èmi máa fàdúrà ràn ọ́ lọ́wọ́ pẹ̀lú ògo Ọlọ́run ẹ lọ láyọ̀ ẹ bọ̀ láyọ̀ ẹ ṣé gbogbo ẹrù rẹ ti pé sínú kíní dírẹ́fà wa ń kọ́ báyìí. òun náà ló bá mi kẹ́rù mi lọ sínú mọ́tò lẹ́yìn. ìbéèrè ọmọ fàdúrà ràn ẹ́ lọ́wọ́. That's my dad. ṣé o ti yé gbogbo yín báyìí? ẹ wo sẹ́ni gbogbo jẹ́jẹ́ sọ. kí ló dé tẹ́ ń pariwo ariwo ti pọ̀ jù nínú inú lu àwọn fariwo ẹ wá ń pariwo bí ẹyẹ bá ká ìwọ ni wótòwótò kí ló dé. ẹ wò sẹ́rí ilé èèyàn ọmọ iléèwé lẹ̀ ní sẹ́rí ilé àwọn ọ̀gá yín lónìí ẹ má débẹ̀ o ṣé ẹ gbọ́. nínú àwọn ilé yẹn ẹ jọ̀ọ́ ṣé omi tó ń rọ̀ṣì ni ó wà ní. rushes. yes. as in tap water omi tó ń dà lẹ́nu ẹ̀rọ. ó àwọn ò níyẹn nínú ìlú wa àná mi àwọn lọ bẹ́ẹ̀ à ń lò nínú ìlú wa kẹrẹrẹ bẹ́ẹ̀ ló máa wọ. ibi tí baba ní kí n mú yín dé mo ti mú yín dé bẹ́ẹ̀ ibi tí baba nígbà àwọn òṣàlù wa gbogbo ẹ̀ lẹ́ ti rí hun ṣe gbọ́ ẹ ti rí gbogbo ẹ àwọn ibì kan wà tí ò yẹ ká mú yín dé àmú yín débẹ̀ ó wá ṣeéṣe káwọn kan wà nínú ìlú wa kan mọ tẹ̀yìn kan náà ó mú yín débẹ̀ kan fẹ́ gbowó lọ́wọ́ yín tẹ́ mọ̀ tábà sì ti gbé yín débẹ̀ tí yín bá yín nù àwọn èèyàn yín èyí tán wà lọ́dọ̀ baba ṣẹ́dọ́ tán bá dé gbogbo tí mo ṣàlàyé pátápátá yìí ó ní ká ṣàlàyé fún wọn kọ́ dẹ̀ jẹ́ kó yé wọn kàn má ta ṣàgẹrẹ o ṣẹ́gbọ́. ẹ jọ bàbá àwọn bíi tẹni ká má dé yẹn tá a bá débẹ̀ kí ló máa ṣe wá. tó bá débẹ̀ wò ó sọ́ọ́rí bá ọ ṣe sanra yìí tó ọ ṣe gbẹ̀mùgbẹ̀mù bí ẹ̀fẹ̀ túdò tọwọ́ àwọn òṣàwọ̀ràlúwa àwọn òṣàlùwà tọwọ́ wọn bá tiọ̀ wò ó gbẹ bí ẹja sáwà. bàbá kò sí nǹkankan ẹ̀yin tèmi kò sí nǹkankan. bàbá kò sí wọn. bẹ́ẹ̀ ni kò sí ọkọ tó bá ṣe. bàbá ẹ jọ̀ọ́ ṣé rí bí mo ṣe wà ó ti rẹ̀ mí stress ẹ ti pọ̀ jù ẹ jọ̀ọ́ ṣé mo lè rógùn rà bíbá ti máa lò. stress. alára ro mí. ṣé o lọ ń sọ ó jọrí bọ́ bàbá ti débi inú ilé ìbí ọtí wọn
o kè sí wàhálà fún omi àwọn lọ́lùwà ọba ti bùsẹ́rí báyìí yọ bọ́ ara gbogbo ara ẹ̀ tó ni. ọ̀rọ̀ tá a máa lé ara ẹ̀ máa lé ni wọ́n ọ̀gá o ń gbọ́dọ̀ tó kéré àwọn yẹn kẹràn mú lòlẹ́ káì. ṣé gbogbo ẹ̀ lẹ́tí mú nígbà béèrè wọn ní òògùn àjọbọ ní ìdíjì náà. igi òṣèlú igi òṣèlú ẹrí igi tẹ̀ ń wò òògùn tí wọ́n dá sídìí rẹ̀ òògùn àgbáyé ni. Kúnlé ìjọba mi rìkọ́dù bàbá. mo fẹ́ kẹ́ ẹ máa yà mí báyìí ẹ máa wọ́n máa rí mi káàkiri orí ìyàwòrán kí ayé wọ́n mọ̀ pé ìlú kan bẹ tí ṣẹ̀ṣẹ̀ ṣẹ́kù síbẹ̀ ẹ gbọ́ igi tẹ́ ń wo igi òṣèlú ògùn tí ń bẹ́ǹdé ògùn àgbáyé ẹ gbọ́ béèyàn bá mú ọmọ ìlú wa ẹ̀ tó bá gbé lọ àbó bá ṣàgbò burúkú kan ìpàtẹ oṣèṣoṣè ní kankan ara rẹ lówó rẹ bí sàn ogun tẹ̀sí wo wọn èso ògùn lásán o gbogbo ayé lónìí o téèyàn bá jalè tí wọ́n bá kó ògùn rẹ̀ ṣépè fún tó bá lọ ìlú ègbó mẹ́ẹ̀ẹ́dógún ògùn ọlọ́rẹ̀ pamọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ògùn ọlọ́rẹ̀ pamọ́ bẹ́ẹ̀ ṣé kò tẹ́yẹ mu ṣé ń mu idé bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni wọ́n mú wa débi odò náà. odò kò tẹ́yẹ mu ṣé ẹrú mi kò tẹ́yẹ mu àjòjì ọgbọ́dọ̀ owó bàtà délé àbí bóòrò bá ti kàn tàrí àjòjì tó bá dédé òde ní òpè lọ bó ti jẹ́ nù. ẹ ṣé bàbá ilé kan wà kan tó rí ilé yẹn wọ́n fi aṣọ funfun wọ́n fi pákéjì ara lé ẹ̀ wọ́n pe inú ilé ẹ̀ ní ilé ìmọ̀lẹ̀ ẹ jọ sá báwo lọ̀rọ̀ ilé ẹ̀ sì jẹ́ sá. ilé ìmọ̀lẹ̀ nù. ilé ìmọ̀lẹ̀ labadé o wọ́n ṣàlàyé ẹ káre o ẹ mọ̀wé yín o ẹ ṣeun. ọmọọṣẹ́ rẹ̀ léèwé ni ẹ mọ̀ pé ní bálọ́mọ nílé ìwé tó jẹ́ léèwé gíga owó láàmú ná wọ́n mọ́ lápẹ́yẹlé wọn ń ké wá gbà nítorí bẹ̀ ẹ̀wọ̀n ó sì wá wá àkànṣe sí tó bá yá owó kan bọ̀ tí ìrètí tó òun bá ti dé òun ránṣẹ́ sí ìyá nǹkan tí a lè ní díẹ̀ ẹlẹ́dàá rẹ̀ wo mẹ́sẹ̀ rẹ lílele kò sí nǹkan kan náà mo tún wò mí. ìyá yìí kàn ṣe báyìí kò sówó ọ̀kadà lọ́wọ́ mi. àwọn ò lè parọ́ fún ọdún orí rẹ̀ tó mo bá lówó lọ́wọ́ wọn ò fún ọ wọ́n ràn ọmọ sí ọ mọ́ wọ́n ní. nǹkan báyìí báyìí rí ìyá. fọkàn rẹ balẹ̀ wọ́n ràn ọmọ sí ọ kò sí nǹkan kan náà mi ni o ọmọ pé ìyá láàánú lèmi wọ́n náà mọ̀ mo máa ń ṣàánú káwọn ọmọ tí wọn náà lè bá aráàlú gbà má bínú ńlẹ́ òyá mi wọ́n ràn ọmọ sí ọ o. èyí ti ṣe ó sì yàdó lóòrọ̀. bẹ́ẹ̀ ni bàbá. bàbá a ní ká wá dágbére fún yín pé a máa lọ lọ́la ní sá. ẹ ti parí tẹ wá ṣe ń lù yìí ní sì ń ṣe mí bíi kẹ́ ẹ mọ́ lọ́mọ yìí. ọ̀dà àìsàn rèé èrò ayọ̀ kálukú ọ̀padà ni ó ti wá àmọ́ ẹ mọ́ gbàgbé mi ẹran ti pẹ́ fi bàbá kan sí àárín gbogbo tí mo ti sọ fún yín pátá ni ẹ máa mú ṣàlóògùn ẹ má ṣe gbé òkun bẹ́ẹ̀ ni béèyàn bá ṣe gbé òkun tó bá tásìkò tó yẹ kàn ya rẹ̀ ọmọ jẹun rẹ̀ ni a máa para wọn ẹ ní kúkú ya o ní sì ń ṣe mi bí kẹ́ ẹ mọ́ lọ́mọ yìí. bó ṣe máa ń ṣe náà. ẹ wo ó ń ṣàwa náà bíi ká má fi sílẹ̀ ẹ wo tabako mi bàtà àárọ̀ mi kò máa ma ṣe wá sà. ìwọ lọ bá ń pa pẹ́pẹ́yẹ tí wọ́n mú àjẹ ta bó tiẹ̀ jẹ́ fọwọ́ náà lọ jẹ lajì. ẹ ṣe bàbá ẹ kí ìyá àti bàbá yìí ó ẹ̀yìn adékàlà ìwọlẹ wájẹ fún.
Kí ló ṣẹlẹ̀ báyìí bàbá yìí? Bàbá kí ló ṣẹlẹ̀ gan? Mọ́tò gbé náà lọ bá wò. Ẹ mọ̀ pé ibi tá a wà yìí dangerous now. Ẹ sáré wo ẹjọ́, ẹ sáré wo. Ẹ sáré wo ẹ̀dá kan. Àtìgbà tí ń bọ̀ yẹn mo ti rí tí mọ́tò yẹn ṣe bẹ́ẹ̀ yẹn. Ọlọ́run bá ṣe ń bọ̀ yẹn mo ti wọn bí mọ́tò yẹn ṣe ń ṣe. In fact. Bàbá kí ló ń ṣẹlẹ̀? Kí ló ń ṣẹlẹ̀ bàbá? Kí ló ń ṣẹlẹ̀? Ẹ kàn máa ṣe bàbá. Bàbá ẹ jẹ́ kí mọ́tò jẹ kúkú ní. Ọ̀dọ̀ gbogbo nǹkan tó ṣe láìkì kan tí dẹ́rẹ́bà ṣe ń jà. Bàbá tí a jẹ́ kí mọ́tò lé. Ifá àbọ̀lódú rẹ̀ wà ọ̀rún mi làdé pẹ̀lẹ́ inú sọ́la wà yìí nà. Bàbá dẹ́rẹ́bà. Ẹni sùúrù kí ló ń ṣe lẹ́bẹ̀ẹ́. Inú kọ́lá wà yìí nà. Ẹni sùúrù. Inú kọ́lá jìlá wà yìí. Níbi àdúgbò ẹ jẹ́ ká find solution ní báyìí o. Kí ni solution? Àwọn ọ̀gá dẹ̀ ti lọ. Kí ni solution? Àwọn ọ̀gá dẹ̀ ti lọ. Ṣé mo mẹ́rin? Kí ni solution? Ẹ wo ẹ̀yin èèyàn mi, ẹ wo gbogbo nǹkan tá a kóra wa sínsìn, ẹ wo problem tá a padà kọ́ọ̀sì fúnra wa. Máìdì mi dẹ̀ ti ń sọ fún mi tẹ́lẹ̀ torí máìdì mi ò kí ń tàn mí jẹ, máìdì mi ò wá sí ẹ̀sìkọ́sọ̀ tàwa ẹ̀ rárá. Ìwọ alálẹ́ kò kí ń ṣe wọn nìkan, ó tiẹ̀ tó èmi tí mo ta bàbá jẹ bóyá kí n ti lọ wo rìsọ́ọ̀tì ń ṣe báyìí. Ọ̀pọ̀ mi jẹ́ ká gbọ́rọ̀ jàre, gbogbo nǹkan tó máa ń sọ kò kí ń bá téèyàn mu. Ìwọ tẹ́ kó ti fàánú gbọ́ ládùúrú eré ta àti sá tó wá ń sọ̀rọ̀ bàbá jẹ. But Ifá ṣé bó sọ pé olóògùn náà ó yẹ kó lè yọ wá lò lásìkò náà àná sọ àwọn èèyàn wa tó kù kó yẹ kó ti bá wa ń bíbá pé wọn náà fọfọ ẹ tú mi lẹ tẹ bá ká tú mi lẹ mẹ pé ilé alágbára olóògùn mo ti wá ẹgbẹ ní bàbá tó bí mi lọ bẹ jẹ ń fọ. olóògùn eléyìí yíyọ iná nípa jẹ́ kí àyájọ́ kí n bẹ̀rẹ̀ lẹ́yìn yíyọ. ẹ má jà ká máa parọ́ tọ́ra wa jàre. àbẹ̀bí láyé gbàmí láyé. olóògùn ẹ̀gbọ́n eléyìí yíyọ. Àwọn tó
Are you okay? Àwọn tá a ríra wa lélẹ̀ ààrẹ ní pọ́ọ̀tù. Ẹ wá ṣe mọ́ tẹ lọ gbá fani kí ló tó lè fi sówó ẹja yẹn. Àwọn ẹ̀fọ́ ẹnu mi oògùn abẹ́mi kọ̀ọ̀kan wá ìwé rẹ̀ yẹn ń pọ̀. Bẹ́ẹ̀nu sẹ́yìn jáde. Ẹ bá ṣe máa jáde kúrò olùgbọ́ yìí ní ká máa wá way out ẹ̀ gbogbo nǹkan tẹ̀ ń ṣe ò kí ń ṣe way out. Ní ìdájúmẹ̀ náà ní ìdájúmẹ̀. Ẹ̀yin èèyàn mi sọ ní ká máa wá. Ikú tó ń pojú gbẹ̀ ni. Òwe ńlá ló ń pa fún ni o. Jésù. Ìwé tó bá jáde máa fún ní big gun 12.5. Àwọn tó kú dà báyìí. Pẹ̀lẹ́, pẹ̀lẹ́, pẹ̀lẹ́. Mo lọ. Ìbá yé wo nílé báyìí. Mo la já sí, mo la já sí, mo la lọ. Wá. Ṣọ tó ṣe máa ń ṣe nínú skul nìyẹn. Ojú ọlọ́mọ ò tọ́ wọn ní bíbá máa jági fún ẹ, máa ń nẹ́tì ẹ bàjẹ́ nínú gbọ́n bíbá ẹ. Ó tún bẹ̀rẹ̀ bíbá yà bí? Ẹ jẹ́ mi náà tún bẹ̀rẹ̀. Ṣé ọmọ bí mo ṣe jẹ́? Ó mọ̀ pé ọmọ olówó ni mí. Máa make sure pé inú sẹ́ẹ̀ ló kú sí. Ṣé o ti gbọ́ inú sẹ́ẹ̀ ni wàá kú sí? Wá sọ lórí burúkú ni ìyá ẹ ni. Gbogbo tó máa ń ṣe nu ká tó bá wo ayé lè bàjẹ́ bíbí o. Àbáyé òkè má wọrí àtìmọ́ta máa ṣe fún ẹ. Gbogbo ìyẹ́ ibi ni wàá ti jẹ́ tó máa bí ẹ̀dá tẹ̀lé wa. Táyé bá ti fẹ́ bàjẹ́ tẹ̀lé wa. Ẹ já lọ. Ẹ ká lọ jàre ẹwà. Ẹ dákun, ojú tó lójú sànù, ẹ jọ. Ẹ kó tẹ̀lé wa. Ẹ wo ẹ̀yin. Ẹ wo ẹ má bínú ẹ. Eré ni mo bá yín ṣe. Ṣé lẹ́yìn ti pọ̀ jù. Ṣé mo ń sálọ àzúmí pé mo rí lizard yẹn. Wípé ìwà bẹ́ẹ̀ ni mo mọ̀ pé má bá mi pa ni. Ẹ jọ jẹ́ kí n tẹ̀lé yín. Ẹ̀rù ti bà mí. Gbòì. Ó ga jù. Ẹ wo ẹ jẹ́ ká lọ. Táàkà ló ti ẹ̀mọ́ sí kiri yín o. Ó yá bọ́ síwájú bí òṣèré gbà fún yàn méjì. Sọ́ọ̀rì ọ̀pẹ. Ṣé jà ẹ̀? Pẹ̀lẹ́. Ṣe wá ṣe bẹ́ẹ̀ nínú ọmọ ọgbẹ́ mi ní stamina. Wo àwíjẹ́ jẹ́ ká lọ jàre èyìnbó wo ló tún sọ nínú gbó burúkú yìí. Mọ́ kó bá wa jẹ́ ká lọ ní o. Ẹ̀wọ̀ ẹ̀jọ̀ please help me away. I'm tired. Mi ò ní strength kankan mọ́. Mi ò ní stamina at all please. Ẹ jẹ́ ká sí mi. Ẹ jẹ́ ká sí mi. Ẹ ṣàánú mi. I'm tired please. Ẹ bọ́ra. Ìwé náà. Ní ọ̀ṣọ́ kọ̀ọ̀kan mọ́, ó fi dá mi lójú pé ìgbogbo àmà kú sí. Tó bá ń pín ní ọ̀kọ̀ọ̀kan ẹ̀jẹ̀jì, orí mi kọ́ o, ó bá kó lọ àpọ̀lá ní o, ikú ò ní mi pa o. Bọ̀bọ̀n ìwà tó máa ń sọ̀rọ̀ báyìí náà, ó máa ń ṣe bí olórí burúkú. Wáyé tí. Ó kàn máa pariwo òṣì. In fact, ọ̀rọ̀ ẹ ò yé mi mọ́. Ó ti rẹ̀ mí. Ẹ wo. Nǹkan tá a máa ṣe é sìn. Ó lè fẹ́ gbogbo lọ́rùn. Mẹ́pọ̀ gbogbo lọ́rùn. Mo ìfagbà mi o.
ẹjọ́ ojú ọ̀nà kan lélẹ̀ o ìjà náà lélẹ̀ o ojú ọ̀nà kan lélẹ̀ o. yóò gbé bí tí mọ́tò ń gbà lélẹ̀ yìí mọ́tò ń gbà bí. ẹ wo ẹ má jẹ ká hájú mọ́ ibi tí adé máa pẹ́ pọ́ sí mi kó wá pìkù àní kó wá pìkù àti bí asọ́nà ọlọ́run ṣe wọ́n. kí lélẹ̀. àti Tọ́pẹ́ ìbọlẹ̀lá láti ibi ijọ́ mẹ́ta tí mọ́mì ti ń wá yín ká láti ijọ́ tẹ́ta nítorí rẹ̀ náà ṣe dà wá sínú igbó ọjà mọ́mì ní pé kí n mú yín wálẹ̀. kí ló ṣe é báyìí. mọ́mì náà ní pé kí n mú yín wálẹ̀. má súnmọ́ o. ṣé ọmọ ni. àbúrò mi ni. sọ orí pápá òye orí wọn jọra wọn ni. àbúrò mi ni ọmọdé lọ mú ọmọ látàárọ̀ ilé ìdára dúró sí ìbàdí tí ẹ ṣe nǹkan tó ṣe kọjá máa lọ. mo dẹ̀ rí ilé ìwé kó máa ka tó ọdún wọ́kọ́ náà dúró ní látọ̀kọ̀ kó dẹ̀ dá wa dúró sí. I'm sorry. ìwọ̀n tí mo lọ gbà nǹkan lọ́ọ̀ ìlú ìjàmbá iṣẹ́ wà rí gbà mo rí ìgbà ń ṣe tóyọ̀sì ṣadé bí mo ń bọ̀ mo gbọ́ nǹkan táwọn lẹ́ṣọ́rà ń sọ ó láwọn tó ti kúrò nínú ọgbà fún excursion for the past 2 months ọ̀hún sì padà wọlé sínú ọgbà yẹn. mo sọ bẹ́ẹ̀ náà ṣé excursion ṣe yẹ kó ju bíi 3 days 4 days lọ ní kí ni wọ́n ṣe ń bẹ̀. 2 months. orí mi ẹlẹ́dàá mi ò mọ̀ ṣé o ẹ̀mí ló ń bá mi sọ̀rọ̀. ẹ̀mí òṣìwò ló ń bẹ sọ̀rọ̀. ẹ̀mí òṣì ló ń bẹ mi sọ̀rọ̀ ẹ̀mí ọlọ́run ló ń bẹ mi sọ̀rọ̀ pé kí n má lọ that's why tí mi fi lọ. ìyẹn lẹ́ran ara la máa ń sọ̀rọ̀ ń pa èyí kí ló wá nù. èèyàn bíi tiẹ̀ Ṣadé èèyàn bíi tiẹ̀ tóyọ̀ sí ògbọ́n ni àdúrà nǹkan máa fi ràn lọ́wọ́ ẹ̀mí wọn tó lọ náà ló máa padà sínú bíbá ẹ̀ lágbára Ọlọ́run. ẹja máa lọ. sọ́nà ń gbà yẹn ó lóun fẹ́ bọ́ṣẹ́ pé lọ. kí wá ló mì. Ìbákọ́ládé ọ̀rọ̀ gbèsè ayé rẹ̀ táwọn onígbọ́tẹ̀ lọ lóògùn kan àti olórí ikú kan tó ọmọ ń so mọ́rùn. ni wọ́n ń lé a káàkiri ejò láńlọ nígbà tá a tún débì kan kíní kan fẹ́ gá mi lọ́rùn mo gbá lẹ́sẹ̀. ìwọ tó bá lọ lóògùn ọ máa ń ṣàkiri ẹ̀ ń sunkún adẹ́tẹ̀ eléyín yíyọ. kì í ṣe pé bí àmì ògbóògùn àmọ́ láti ìgbà tí mo ti gbé ifá àti ọ̀pẹ̀lẹ̀ bàbá mi bí mo ti lọ tà fáwọn òyìnbó àtìgbà ni bàbá mi ti fi mí rí pé gbogbo oògùn tó ń ṣe fún mi ò ní ṣiṣẹ́ ṣé bá jọ náwó náà ní kápọ́ọ̀sì ni. olórí ibú ni ọ ṣé mo sọ fún ọjọ́ náà èwe èwo ni. mọ́mí ẹ̀bọ̀lá àti bọ̀dá ẹ̀wò ìsọ̀wọ́ bí the evil drums ìbákọ́lọ́ náà kú yóò bí the evil drums ẹ̀jọ̀. àbọ̀sẹ̀ yìí ti dàrú mo kàn ní kí n pretend ní kẹ́mọ́ra mo máa pa mí. ọ̀rẹ́ mi bá jáde are you mad are you crazy what's happening. Be God! Be God, wake up! This guy is just scaring us! Look at this lady! Ah! Kò ṣe wàhálà sọ ní ẹ̀bá ọkọ. kì í ṣe wí. Ìbákọ́ládé. Be God! Ìbákọ́ládé. Big God! ṣé kì í ṣe wí. Ìwé kọ́ lórí ibú rẹ̀ ní. ó kàn sí bẹ́ẹ̀ pé mo kú ni. Ó pretend. ayé rẹ̀ ò ní dáa olórí burúkú ó lè dúdú bí kòkó rí. ṣé ó ní ibú tí wọ́n wá sẹ́nu gbóni ìwọ ń múra bí ìwín kí wọ́n lè dá ọ sí olórí burúkú. ẹ wo tó wá sí pé. ṣàánú fún mi olóṣèlú dára bá mi yá ìbejì máa fún máa wò mí rò yá ìbejì máa wò mí rò ṣàánú mi ràn tó kù mí mọ́ mo máa gbé báyìí mọ́ ẹlẹ́dàá mi wẹ̀. lè máa lè gan
Lẹ́lẹ́yà ìbejì máa wò mí rùn, ìyá ìbejì máa gbàgbé mi sínú gbòòyì. Mo mọ̀ pé mo ti ṣàbójú di ìyá ìmọ̀jú ni mo ń jẹ mí mọ́ mi ìgbésẹ̀. Ìyá ìbejì máa wò mí rùn ilé ìbàlẹ̀ o. Lọ́tọ̀ tóbi rẹ̀ ò tó kù ilé ìbàlẹ̀ o. Mi ò rò pé a lè jáde kó onúgbó ibi tá a máa kú sí ládé. Ebi ń pa mí. Màá gbó lórí ebi ń pẹ́ màá gbọ́ wòlíì. I believe they're not monsters. Wọ́n lè ṣe wí o. Ẹ wo àìṣe wí. Àárọ̀ yòókù wa mẹ́ta. Eléyìí ò kì í sọ̀rọ̀ mi o. Ṣé rí gbogbo àwọn tó kù wa? Èmi ti pa wọ́n tán. Ibi tẹ́mi gan ti rìn rádàrà, ibi tẹ́mi gan ti rìn rẹ̀gbẹ̀rẹ̀gbẹ̀ kiri. Pàdé àwọn yìí. Ẹ máa wo wèrè tó. Wèrè Pákọ́ládé ló lóun lóògùn. Olórí ibú gbogbo fáwọn fáwọn ló ti tà. Ìfà dàpọ̀ ṣàánú mi, ìyà tí mò ń jẹ pọ̀ Olódùmarè. Ìnira pọ̀ bọ́ọ̀lù ó sì rí ẹni àwí fún ọba jẹ́ ogbó èmi Akọ́ládé ọmọ àrọ̀ ní méje ó tún fẹ́ ọmọ àṣẹ o tí ó bá sí Ifá bàbá mi ẹgbẹ̀jì adigbaya ní kòkò sásùn tí mo gbé dá olúra ògbígbó ti gbé mi délé Ifá ṣàánú mi Olódùmarè. Mọ̀mí dákun ṣàánú mi.
Hello, mo ń gbọ́. Mo ń gbọ́. Ọ̀rọ̀ náà dáadáa lẹ́ ń bá mi sọ o. Kí ọmọ mo lọ excursion láti bí oṣù méjì kọ́mọ̀dé. Okay. Tí mo bẹ́ẹ̀ lè wá sí skul yín lọ́la. Tẹ́ ẹ bá ń sọ̀rọ̀ náà dáadáa gbogbo yín pátápátá ẹ̀wọ̀n lẹ́kùn sí. Èmi tí mo sọ bẹ́ẹ̀ ni owó ní ọ̀jẹ̀. Pẹ̀lẹ́jà rẹ̀ wọ́n náà ló gbó ìtàn. Báwo rí ta bá ṣe dé a máa lọ sinmi dáadáa. Guy, ló ṣẹlẹ̀ dọ́gọ̀. Why do this? Táwọn fún ìwé pàṣẹ máa kó ònúgbó. Ẹ̀dẹ̀ tún play rubbish nínú gbó mi báyìí. Mo rò pé wẹ́rẹ̀ níyà ẹ̀, èmi rẹ̀ ẹ ni. Nǹkan tó bọ́ ní kálukú ń ṣe o. Nǹkan tó báwọ̀ ni wọ́n ń rán yẹn, nǹkan tó bẹ̀rẹ̀ lèmi ṣebí girlfriend mi ṣáà ni. Kí ni problem ẹ náà? Kápò, gbàgbé o, bó ṣe ṣe kí ìgbà ló máa wálẹ̀, bó ṣe ṣe báyìí náà. A ní ká kó ònúgbó mi báyìí, ó dẹ̀ ṣe bí wèrè. Ẹ̀dẹ̀ ń play love. Gbàgbé inú sukùl wa wa o, àbọ̀ ṣe ṣe gidi ìgbà ló ṣe máa wálẹ̀ bá wo ajá wọ̀ ta ló bí ẹ. Ó dẹ̀ ṣe sùúrù. Jọjọ mi ò bẹ́ wí, ẹni tí mo bá lọ́rọ̀ lélẹ́yìí. Kápò wá jáyà, àbí òsì. Mo rò pé ojú ẹ̀ ti ń rí dọ́gbọ́n àbí. Èmi àti ẹ torí pé ojú ọ̀pẹ ẹ lẹ́pọ̀ máa di yẹ ó méjì mi ni. I wan tell you something, ìdìbò sílẹ̀kùn ẹni máa ní kọ́kọ́rọ́ òun ló máa wọlé. O lè ṣọ́ méjì. Kápò. Àṣírí ti ẹ̀ le. Kí ló ṣe? O ti pa, o ní kí ló ṣe? Bàtà níta ló pa bàbá mi sọ yẹn mọ́jọ. Kápò ti pa yọ. Èmi kọ́ mọ̀ pa. Ìwọ ló pa Kápò. Ṣé mo bẹ̀rẹ̀ ní ṣeré bíbá yìí sí ni? Kápò ìwọ ló pa. Ìwọ ló fún lọ́rùn. Èmi. Ìwọ ló pa sílẹ̀ Kápò. Táyọ̀ sọ pé ìwọ náà mo fojú jọ sọ pé bàtẹ́ la ìjọ kó fíléèjì Táyọ̀. Jẹ́ òbí tí báwo. Máa jẹ́ o. Jẹ́ òbí tí báwo Táyọ̀. Ó dẹ̀ sọ pé tí wàá sọ ẹ́. Báwo Táyọ̀. Táyọ̀. Nǹkan tó ṣẹlẹ̀ sí wa láti jẹ́. Táyọ̀. Èmi ni mo fà á. Ìwọ bí ti báwo Táyọ̀. Táyọ̀. Ṣé mi nìkan mò ń gbọ́ mo fẹ́ràn kókò? Mo máa jáde lẹ́nu wọ́n tẹ̀lé pé kí n bọ̀dì má jáde so kò dé sí fún jáde o n tó máa bẹ̀ wọ́n sí pé kò jẹ́ ká sùn padà jẹ́jẹ́. Examination ni kàn mí mi ṣe wáyé tó ń gbọ́n mi. Wọ́n lè kí ló fẹ́ ṣẹlẹ̀? Vector. O pèsè kó O pàálẹ̀ tún jáde lásòwò ọ̀dọ̀. Wọ́n máa kí n wò ó ṣàgbọ́n nǹkan tí bàbá sọ o gbọ́ nǹkan tí bàbá sọ. Mo pọ̀ màlíkì. Dúró kí ló fẹ́ ṣe é sàn? Fẹ́ lọ tọ̀ máa dẹ̀ tún fojú mi báyìí máa tún fi rí kìíní. Wàá fi rí ẹni tó bá ti wọ báyìí ṣé o ṣàgbọ́n nǹkan tí bàbá sọ àbí o gbọ́ nǹkan tí bàbá sọ. Má dán o mo ti sọ fún ẹ. Wọ́n ní gbogbo ẹ̀ mo fẹ́ lọ tọ̀. Ṣé bí bàbá sọ pé ká má jáde? Ipò wọn kì í fojú ọ̀rọ̀ kọ́ lè mérí tó ń lọ yẹn. Ṣé bàbá ló lọ yẹn? Òun náà ni. Òun náà ni. Ṣé kò wọlé ṣe kọ́ tó tó wẹ̀? Táyọ̀. 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 Janet. Táyọ̀. Táyọ̀. Táyọ̀.
nǹkan tó ṣe fún mi yóò dáa. Tàlàdé. Nǹkan tó ṣe yóò dáa. Ṣé bí wọn náà rí irúkú tó pàkà fún bẹ́ẹ̀ yẹn? Ó dé wá sá lọ fi mí ní kọ́kálẹ̀. Débi kò dáa. Ó dẹ̀ ló love me. Ó ló love me ló sọ. Sani mo love ẹni. Fine. So ṣé ọ̀tẹ̀yìn obìnrin máa ń love èèyàn ní? Mi ò love ẹ rárá tọ̀. Mo fọlọ́ bàbá wọ́n ní kọ́ lọ́rọ̀ kù fún mi inú gbé ìjọ. Èmi ẹ̀ sọ mi ò sọ fún ẹ kí ni irú gbogbo ọ́fíìsì yẹn. Ṣáálù mi jọ. Wọ́n ṣàyẹ̀ tani kò sànú ẹ̀. Kápò ó ti kú náà ṣé mo ti kú náà ó ti kú. Káwọn ti kú. Ó ti kú. Mi ì kú. Ó ti kú sáà ó ti kú. Ó ti kú kápò ó ti kú jọ ó ti kú. Pé mi ni mi ì kú. Ó ti kú. Jésù. Irú ayé wo làwa wá? Irú ẹ̀ṣẹ̀ wo làwa ṣẹ̀ o? Irú igbó wo lèyí o? A ò mọ̀ o. Igbó tó kú fún ẹbọra ò mọ̀ o. Igbó tó kú fún àlùjọ. Ejiri, kí ló dé? Ewu òrìṣà, ọ̀sọ́gbọ́n gọ́rí àwọn olùgọ́rí, olùkàtà ní gbọ̀ngbọ̀n àwọn olùjẹ́rò, ọ̀sán onípọ̀ gọ́rí kẹjọ ló fẹ́ má lè lọ, òòrùn oníkàtà ní gbọ̀ngbọ̀n kẹjọ ló fẹ́ má lè délé. Ọ̀fẹ́ gbẹ́ mi. Ẹ̀yin ni ọ̀gbàgbà tí ń gba náà lára ẹgbà mí mo sáàdì yẹn ẹgbà mí o ẹ̀yin lẹni ká sáàdì yín bẹ́ẹ̀ sì gbà wá mo fẹ́ kẹ́ ẹgbà mí ìmọ̀mọ́ná tí mo rí lójú ọ̀run yìí ìmọ̀mọ́ná tí mo rí yìí ó ṣàjèjì sí mi pọ̀ mo fẹ́ kẹ́ ẹ fún wọn mí o ẹ la àwòrì àgbẹ̀dọ́mìíràn jẹja ẹ la àwòrì ẹ fi wọn mí. Òṣàbínú mo pè ọ́ nísinsìnyí kò dá mi lóhùn ní gbèjẹgbẹ̀ẹ́dínlógún kó o wá dìde báyìí nísinsìnyí kó o mọ lọ sínú gbòbí tọmọ mi wà kó lọ rèé bá mi gbé wá ẹ dìde. Ẹ ṣeun ọgbẹ́ni gbẹ́ni sáyàwó òde òde ìyìn fún ilé yìí àwọn òde ìgbésà èyí tó láyé ẹ ṣe o. Irú ayé wo làwa wá? Irú ẹ̀ṣẹ̀ wo làwa ṣẹ̀ o? Irú igbó wo lèyí o? A ò mọ̀ o. Igbó tó kú fún ẹbọra ò mọ̀ o. Igbó tó kú fún àlùjọ a ò mọ̀ o. Igbó tó kú fún ìpayé kékeré a ò mọ̀ o. Ẹ̀yin la wà. Kí ni tó wá rò bí ojú kò sí yìí? Kí gbogbo wa lọ sí excursion ìyá tá a mọ̀ dí tá a mọ̀ ṣe tẹ́yìn tí kì í ṣe àwa la gbósà ẹ wá wájú àwọn tó kù àwọn méjì kiri ló kù tàwa wálé. Ó lè dúpẹ́ tiẹ̀ ẹ̀yin mẹ́wàá lọ excursion ìwọ sá wálé àbá wálé bí ìbá ṣe pé mo jẹun kálùwọ̀ gan-an níbọ̀ bẹ́ẹ̀ ni mo sáré kí lè bá a dakọ́ ni mo rìn kí lè bá a dèèyàn pàtàkì torí ọmọ ni mo ṣe ń ṣiṣẹ́ nígbà òsì múra iléèwé ọ̀hún gbà kínní àná mo wí fàbí mo wí fún ọ pé iléèwé ni ọ lọ mọ́ lọ kẹgbẹ́ ọ̀wá lọ rẹ̀ kẹgbẹ́ nu ọlọ́run sì ti yọ ẹ́ òṣòkè ti yọ ẹ́ kí á lókù ọmọ kejì tẹjọ dé kán. Màmí ọmọ bọ̀tánì mọ̀ ń wà nílé tó ń sùn. Òṣàbínú ọmọ káre o òṣà bàbá mi òṣà oníkan àdájọ́ mẹ́ni ọ̀wọ̀ òṣà kẹ́nikẹ́ni kú pọnmi roko èrò tí ọba pọnmi roko èrò òrùngbà gbọ̀tá ẹ̀ pa
òòṣà tẹ́mi jókòó ti mọ jẹ́rìí rẹ̀ ni bí ìbá iṣẹ́ òòṣà bínú èrò pẹ́ dé ni wá wo ọmọ tó ní sùn gbogbo tẹ́ ẹ ti jẹ tẹ́ ẹ ti mọ àwọn àṣejẹ tí mo fún yín jẹ ńlọ́jọ́ mọ̀ sùn ó yà dèndé wọléwọlé ara rẹ̀ ó sì yá. Táyọ̀ ńkọ́ torí ẹjọ́ máa ń wálé náà ni. ẹ wo màmí ẹ wo ọ̀rọ̀ Táyọ̀ náà ni mo ní kí n wá ṣàlàyé fún yín. Kí ló ṣe? a lọ sí excursion bàtà a lọ sí excursion ma ní Táyọ̀ bá wọnú inú ilé òrìṣà tàdédé ní ilẹ̀ bá gbóyè. Kí ló wá ṣẹlẹ̀? Táyọ̀ ti kú bá. Táyọ̀ ṣe kí ni? Ìmẹ́lá ẹlẹ́dàá mi o iná Táyọ̀ ìdí tí n fi ń béèrè ẹ̀rọ rèé ẹnu mi bàjẹ́ ta ni ó gbà mí ta ni ó gbà mí o. ayé wo làwa wá irú ẹ̀ṣẹ̀ wo làwa ṣe o irú igbó wo lèyí o a ò mọ̀ o igbó tó kú fún ẹbọra ò mọ̀ o igbó tó kú fún àlùjọ̀nú a ò mọ̀ o igbó tó kú fún ìpayín kéke a ò mọ̀ o. Ṣe àwọn